Mogaji. Mondam. Mogaji. Ẹ fẹ́ pè mí sí kan ni. Ẹ gbé ìwé kan wá bá mi lẹ́ẹ̀kan. Wípé ẹ fẹ́ kó hotel kan pé ẹ ti ń kọ́ lọ. Actually, ògo ni fọ́lọ́run lókè ọ̀run. A fẹ́ kọ́ hotel kan. Okay. Hotel yẹn máa falẹ̀ ya gan. Ṣiṣẹ́ tá a jọ ń ṣe yìí náà. Ṣé àlékọ́ ni? Bàbá yẹn mọ̀jì á máa rora wa pin. Actually, ọ̀dọ́ náà kò tí ì sí mọ́ọ̀tì náà but gẹ́gẹ́ bá a ṣe jọ wà. Ṣé mọ̀? Bá a ṣe jọ wà. Okay. Mo fẹ́ lọ yá lónìí báńkì. Okay. So lóyún yẹn máa jẹ́ almost maybe 500 million. Kí lẹ ń sà? 500 million. Mogaji. Ẹ fẹ́ kí rònà pa ń kú. Ìrònú pátá ni. Ngbẹ̀ bá rówó san padà tẹ́ àmọ́ gbẹ́bí ìsẹ́pẹ́ igi tẹ́ máa wò hàn bí ajá báńkì. Ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ni àti yín lájọ lọ. Kí ni ẹni máa lọ síbẹ̀? Ẹ bá ń ṣe gàràǹtọ̀ yín lẹ́jọ́kọ̀ lẹ́kọ̀ọ́ bọ̀wé. Pé A fẹ́ gbowó jáde. Èló? 500 million. Ẹ tán bí lẹ́yìn ò sí láyé. Ó wà láyé. Bàbá yín ò sí láyé. Ó wà láyé. Ìyá yín kọ́ Mogaji. Ó ń bẹ láyé, ó ń bẹ láyé. Àbúrò tán bí lẹ́yìn kọ́. Ń bẹ. Rẹ́ nìkan kan lọ tọ́ bọ ẹ̀wọ̀n. Okay, sẹ́wọ̀n lélẹ́yìn. Ẹ̀wọ̀n kọ́ 500 million. Ó ti wá délẹ̀ báyẹn fẹ́ yẹ ní. Sọ́rẹ̀ náà. Ń gbọ́dọ̀ fìtìjú. Ṣé bọ́lá àjọ wà ní? Èmi ò lè fìtìjú jẹ gbèsè. Ewo lọ̀rọ̀ gbèsè sáà ní dá padà ni. Mi ò lè jẹ gbèsè nítorí afẹ́ ayé. Lẹ́ẹ̀kan kọ́ bọ̀wé lásán. Lásán ni 500 million. Ṣé 500 million pọ̀ jù ni? Nínú ọ̀ràn bàbá yín tàbí ọ̀ràn ìyá yín ẹlọ́mẹ́nìkan bẹ̀ kọ́ lọ́ba ẹ̀ sàn. Ẹ̀yin gangan lọ́wọ́ wù mí. Yín fi ń ṣe GM bẹ̀ tá a bá ti parí ẹ̀. Ẹ kọ́ tán tẹ bá parí ẹ̀ ẹ wá pè mí kí n wá lo sí ọpọlọ mi fún yín. Ìfàlẹ̀ ń wá ẹ̀lẹ́ bá ń fọwọ́ kun láti ilẹ̀ báyìí. Ẹ̀lẹ́ bá ń fọwọ́ kun láti ilẹ̀ báyìí. Ṣé bí ọlọ́rẹ̀ lọ́lọ́run bá mọ̀ mọ̀ sí ni? Kí ló rí ìdí? Mascomu ni. Mascomu ṣé wàá bá hòtẹ́ẹ̀lì mu? Kí ló dé? Ó jẹ gbèsè bọ́ ní o. Ní ilé jẹ gbèsè. Ṣé bí bísínẹ́sì ni mo fẹ́ dá bísínẹ́sì yẹn lẹ́nu àwọn jẹ́ bẹ́ẹ̀? Wọ́n à ní gbọ́rọ̀ sí ẹ lẹ́nu torí ó kiri yányán. Àwa ẹ̀rí dínkù mẹ́. Ṣé ẹ̀mọ̀ká tó ti ń bá bọ̀ láàárọ̀ yìí? Ẹ̀mọ̀ká tó ti ń bá bọ̀. Kí ni àbúrò máa bọ́? Mogaji wọn kàn fi ojú rẹ̀ gbolẹ̀ kí báyìí. Yín sì ṣe tí ọjọ́ yín lójú jọ kan. Mogaji tó ní lógo. Yín fi yín ṣe tí ọjọ́ yín lójú jọ kan. Mogaji kí ló ṣe? Kí ni lè ṣe? Èmi. Ńlẹ̀ yìí. Tẹ́ máa ń pe gbajúmọ̀ àwa rèé. So èmi ẹ ṣe gbajúmọ̀ gbajúsẹ̀ lèmi. Gbajúsẹ̀ ni ọ́. Gbajúsẹ̀ ni ọ́. Èmi ẹ ṣe gbajúmọ̀. Gbajúsẹ̀ ni ọ́. Yín lèmi. Bẹ́ẹ̀ ni. Gbajúsẹ̀ ti ń wẹ̀tẹ̀ kí. Èmi lèmi ń wẹ̀tẹ̀. 500 million. Gbogbo ilé fámìlì yín wọ́n ta. Gbogbo ilé fámìlì àwọn ta ni. Gbogbo ilé fámìlì àwọn ta ni. Tilẹ̀ tókótókó tilé wọ́n ta 500 million. Ṣé fẹ́ máa fi kú oorun ni sánlá ní sán padà ni? Lọ bá bàbá ẹ̀ kọ́ bọ̀ sáà. Ẹ̀yin gangan ló wù mí. Ó kọ wa òjọ́lá. Ṣé dandan ni kọ́kọ́ jọra ni? Ẹjọ́ kí ló kọ́ yín gan-an? Ṣé dandan ni kọ́kọ́ jọra? Kí ló kọ́ yín? Mogaji. Olúwa pẹ̀lú mi ni. Olúwa ẹ̀jọ́ pẹ̀lú ẹ̀kọ́ lọ yáwó báńkì. Ọlọ́wọ́ pẹ̀lú ẹ̀. Ọlọ́wọ́ bọ̀ sí gàrántọ̀. Àṣé òṣèyàn. Ẹ ń bẹ̀. Ó yá kẹjà bá.